wọ́n ṣe kí wọ́n pa á. Quran jẹ́ pé wọ́n pẹ́ tó bá fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ tó fi Islam sílẹ̀ ó ní kí wọ́n pa á. Nǹkan méjì ní Islam mú wá, àkọ́kọ́ ni láti wọ́n pa yàn, ẹ̀ẹ́kejì òun náà ni obìnrin wọn ò ní òun ní ju obìnrin lọ, ẹ̀fẹ́ yàwó méjì, ẹ̀fẹ́ mẹ́ta, ẹ̀fẹ́ mẹ́rin, kíníkan obìnrin ni yẹ́dẹ̀ obìnrin, kíníkan obìnrin, kíníkan obìnrin, kíníkan obìnrin, sáfì sẹ́ni. Nígbà tí wọ́n pa Deborah, ṣé justice wà fún Deborah dọ́là? Gbogbo àwọn èèyàn ńláńlá yẹn tẹ́tẹ́ àwọn láàfà àwọn mùsùlùmí l'Àbújá ní kíní ni wọ́n jáde láti justify ikú Deborah pé ó blaspheme. Ẹ wo ìdájọ́ ṣẹ̀ríà lórí obìnrin tẹ́ ń wo picture rẹ̀ olùdúrúkú tọ́bẹ̀gbálẹ̀ Yorùbá ní ẹ̀ kíran Yorùbá kí wọ́n lè máa fi ṣẹ̀ríà orí ibú wọn control wa. Èèyàn náà ò ṣe ẹ̀sìn mọ́ Islam mọ́ ó sọ wá dógún ó sì ní kí ẹ lọ pa ó sì ní pé ikú ló wà tọ́ sí. Kèé sí ẹ̀bi àwọn tó ń dájọ́ ìdí ṣẹ̀ríà àwọn sọ ní tí Islam sọ nìyẹn ìdí Quran sọ nìyẹn ìdí àdìsí sọ nìyẹn ẹ tó bá ti fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ ẹ lọ pa. Tí àwọn ọmọ oníṣẹ̀ṣe bá dìde tí àwọn ọmọkọ Yorùbá bá dìde tí wọ́n bá láwọn fẹ́ gbèjà táwọn fẹ́ retaliate pẹ̀lú gbogbo táwọn mùsùlùmí jẹ́ òsàkà yìí kà ní. ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ní bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo àdúgbò lọ, mo ṣe bá ọmọdé, mo ṣe bá gbogbo. Mo kí gbogbo ọmọ káàrọ̀ òjòrè pátá nílé lóko lẹ́yìn òní. Gbogbo ibi tó ti láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò tàbí ní Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè bọ̀ ṣíṣe. Ṣàlàfíà ni wọ́n gbogbo wa. Ọmọ wa dé ọlá Adéyẹyè kíjì pààrọ̀ òun náà ló kọ tèmi. Èmi amọ̀lẹ́bí lọmọ bíbí wọn nílò Ọ̀ṣun, ọmọ àrèwé oníbó ẹja kíkì ọ̀kasà ní ẹlẹ́bẹ̀. Ọmọ bá lè fún aláyémú rẹ̀, ọmọ onílẹ̀kẹ̀ yìí, ọmọ onílẹ̀kẹ̀ ìṣègì. Ṣàlàfíà ló wà gbogbo wa. Kí ni tí Akínjọ fẹ́ gbé ẹ̀wọ̀ lórí ètò lónìí? Ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ wá nípa ẹ̀sìn Islam, nípa jàgídíjàgan wípé Islam ò wá ṣe kankan nílẹ̀ Yorùbá ju pé láti wá pa àṣà àti ṣe wa láti wá eradicate tí ń jẹ́ àwọn èèyàn wa ni. Torí pé tí wọ́n fi build Islam òun náà ní jàgídíjàgan, nítorí fi build Islam òun náà ní ìpànìyàn. Muhammad ní tó fi build Islam tá fi gbé Islam kalẹ̀ òun náà ní ìpànìyàn. Òun ní Al-Qur'an fi ń pàṣẹ wípé ẹni tí ò bá ti ṣe Islam kí wọ́n ṣe kí wọ́n pa á. Quran jẹ́ pé wọ́n pẹ́ tó bá fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ tó fi Islam sílẹ̀ ó ní kí wọ́n pa á. Eléyìí sọ̀rọ̀ ẹnu àyà Quran ó pọ̀ tó sọ̀rọ̀ pa ẹ̀ tá a ti sọ lórí program sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí láàrin àwọn kínápọ̀pọ̀ wọn ìjọ kò sẹ́bọ̀ kò sóògùn tí wọ́n pa olóòṣà kan tí wọ́n pa nígbà tí wọ́n sọ olóòṣà wọn. Àwọn ẹlẹ́ni ń lọ níwájú mọ́sálásí, àwọn ẹlẹ́ni ń lọ tí wọ́n sọdún tí wọ́n lọ wọ́n tó ní wọ́n gbà wájú mọ́sálásí kọjá ẹ̀wá ní kán pààlù. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀, wọ́n dẹ̀ gba ẹ̀mí ẹni lẹ́nu. Àpá àwọn sì mú irin, wọ́n sì jẹ́ mẹ́ni lẹ́nu, wọ́n sì pẹ̀lẹ́ lẹ́nu. Ìgbà tí ìjọba wà sọ̀rọ̀ wọ́n sì ní mọ́sálásí yẹn pa, wọ́n sì ní ẹ̀ pa oṣù mẹ́ta oṣù mélòó justice ní àbí. Tó bá jẹ́ pé ọmọ oníṣẹ̀ṣe kan olówó àjàgídíjàgan báyẹn mo mọ̀ pé by now àwọn mùsùlùmí ogun ti gbé bọ̀. Nígbà tí wọ́n pa Deborah ṣé justice wà fún Deborah dọ́là? Ṣé àwọn èèyàn wọn tún jáde
ṣẹ̀ríà lórí obìnrin tẹ́ ń wo picture rẹ̀ yìí. Wọ́n ní torí kó convert sí Christianity ó face death penalty pé wọ́n dájọ́ ọkú fún wọ́n dájọ́ ọkú fún torí kó change kúrò ní Islam sí Christianity wọ́n ní kan wọ́n á ní kan dájọ́ ọkú fún. That is Sharia orí burúkú tó fẹ́ gbé wálé Yorùbá nìyẹn. Orí burúkú tó fẹ́ gbé wálé Yorùbá nìyẹn kí ìran Yorùbá kí wọ́n lè máa fi Sharia orí ibu wọn control wa. Èèyàn náà ò ṣe ẹ̀sìn mọ́ Islam mọ́ ó sọ wá dógún ó ṣe di bí ẹ lọ pa ó ṣe di pé ikú ló wá tọ́ sí. Ṣé dandan ni ẹ̀yin náà wọ́n tún sí ìná torí wípé ó change ẹ̀sìn ẹ̀ wọ́n dẹ̀ ní kí lọ pa kìí sí ẹbí àwọn tó dájọ́ ìdí ṣẹ̀rí àwọn sọ ní tí Islam sọ nìyẹn ìdí Quran sọ nìyẹn ìdí àdìtì sọ nìyẹn ẹ tó bá ti fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ ẹ lọ pa. Ṣé irú ẹ̀sìn yẹn làwọn sọ́kà ń ṣe lálàáfíà sáyé? Islam is all about atrocities. It's all about kill. Nǹkan méjì ní Islam mú wá. Àkọ́kọ́ ni láti máa pààyàn. Ẹ̀ẹ̀kejì, òun náà ni obìnrin. O nílò mímì ju obìnrin lọ. Ẹ̀fẹ́ àwọn méjì, ẹ̀fẹ́ mẹ́ta, ẹ̀fẹ́ mẹ́rin. Kìnìkan obìnrin ni. Yẹ́lẹ̀ obìnrin, kìnìkan obìnrin, kìnìkan obìnrin, kìnìkan obìnrin. Sáàfì sẹ́bi. Mo bẹ̀rẹ̀ sí àfisẹ́ ni fún yín ni. Tó jẹ́ pé gbogbo nǹkan gbogbo òun yín láyé obìnrin ni. Gbogbo òun yín pátá obìnrin ni. Ẹ̀yin lè jẹ́ kìnìkan ẹ̀lọ́pá bẹ́ẹ̀ bá lọ́pá kìnìkan sáàmù ní obìnrin tó bá pọ̀ tí o bá gbà fọ́kọ́ rẹ̀ kílẹ̀ tó bá gbogbo àwọn àdáyé kọ́ mọ̀ gbèsè pé séwèrè ṣe yìí. Gbogbo ọmọ Yorùbá ọmọ Kàrògiri ẹ ṣí ọpọlọ yín sẹ́. These people are deceitful. Ìpànìyàn ni wọ́n wá polongo kò sí nǹkan mi. Gbogbo bí tí Islam bá ti wà kò sí fọkànbalẹ̀ bẹ́ẹ̀. Ẹ lọ gbogbo country lágbàáyé tó jẹ́ Islamic country ìbò ló ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀. Ẹ lọ gbogbo Islamic country yẹn ìbò ló ní fọkànbalẹ̀ bẹ́ẹ̀. Saudi jẹ́ ẹni wọ́n ní fọkànbalẹ̀ diplomacy ni wọ́n lò ọgbọ́n ni wọ́n lò tí wọ́n fi ń ṣe. Security army America oní secure Kaaba. Wọ́n sì máa fi láyé lára secure Kaaba. Ẹgbọ́n ní kí Saudi wà ló ń dá sí ogun kankan ní kánìjà kan ṣẹlẹ̀ ní Islamic country kan ká ní Saudi ló sẹ́ni trúùpù lọ́bẹ̀ níbo. Ẹ̀yin lẹ́mọ̀ wù àbí wèrè bí. Tí àwọn ọmọ oníṣẹ̀ṣẹ̀ bá dìde tí àwọn ọmọ ọkọ Yorùbá bá dìde tí wọ́n bá láwọn fẹ́ gbèjà táwọn fẹ́ retaliate pẹ̀lú gbogbo táwọn mùsùlùmí dẹ́wọ̀ sápá yín ká ni. Ṣé bá yín ká tó gbọ́ bá ṣẹlẹ̀ nísìn táwọn Fúlàní bá gbẹ̀yìn dìde nísìn gbogbo àwọn mùsùlùmí dẹ́wọ̀ àwọn aláàfáà àwọn àfáà yìí àwọn pásítọ̀ gbogbo pátápátá àwọn sàpò nẹ̀ gbogbo àwọn àfáà tó lẹ́nu orí ibú yìí gbogbo wọn ni wọ́n sàpò nẹ̀. Àwọn ọmọ ọkọ Yorùbá nìkan ni wọ́n fèsì wọn kí wọ́n sì fi fèsì wọn tó ju àwọn kan tá babalábàbá wa fi lẹ̀ lọ. Ẹ ṣe já ṣe làákàyè àwọn mùsùlùmí àwọn àfáà yìí wọn ò mú nǹkan kan wá bá wa nílẹ̀ Yorùbá ju destruction òun wá pa balẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fúnra wa ní làákàyè àsìkò tí tó tá ṣe ọ̀pọ̀lọ wa àsìkò tí tó tá ronú. Ẹ má jẹ́ káwọn kan fi búrẹ́dì kan fi kó alóde òde jẹ. Wọ́n bà ẹkọ́nọ́mì wa jẹ́ wọ́n bà ìrònú wa jẹ́ wọ́n bà gbogbo nǹkan wa wọ́n bà jẹ́. Afẹ́sìn àwa lè lo làákàyè nìkan mọ́ àwọn ajá àfẹ́sìn lójoojúmọ́ Islam yes Christianity yes. yes, kìnìkan ni. Are we so daft? Are we so daft? Ẹ jẹ́ ká fúnra wa ní làákàyè àsìkò tí tó tá ṣe ọ̀pọ̀lọ wa àsìkò tí tó tá ronú. Ẹ má jẹ́ káwọn kan fi búrẹ́dì kan fi kó alóde òde jẹ. Wọ́n bà ẹkọ́nọ́mì wa jẹ́ wọ́n bà ìrònú wa jẹ́ wọ́n bà gbogbo nǹkan wa wọ́n bà jẹ́. Afẹ́sìn àwa lè lo làákàyè nìkan mọ́ àwọn ajá àfẹ́sìn lójoojúmọ́ Islam yes Christianity yes kìnìkan ni.
èyí tá a ṣe lọ́pọ̀ ẹrú ìtó gẹ̀ èyí tí wọ́n bá yẹ tí wọ́n bá yẹ àwọn èèyàn jẹ́ tó gẹ́ ẹ jẹ́ kojú wa ọ̀dà káwọn ọmọ tiwa tó ń bọ̀ lẹ́yìn náà káwọn náà káwọn bá kú sóko ẹrú. ẹ jẹ́ ká ṣí iye wa ẹ jẹ́ ká ṣí ojú wa ẹ jẹ́ ká ṣí ojú nu wa káwọn tá à ń ṣe. ẹ̀yin náà ẹ̀wọ̀n bí wọ́n ṣe pa àwọn èèyàn dànù lórí ẹ̀wọ̀n yìí ẹ̀mí tó ti sùn ní Nàìjíríà lórí kíni ó bí asẹ́gun Muhammad ó bú Muhammad ó ṣe bá kan kò wá aṣáṣù ẹ̀wọ̀n yìí ẹ̀mí tó ti sùn tí kì í bá ṣe Olódùmarè tí ń bẹ lẹ́yìn ìta lọ́nà wọn ò láwọn pàtà lọ́nà náà. ìgbà tẹ́mi náà bẹ̀rẹ̀ mo mọ a threatening message tí wọ́n threaten mi ìgbà tí mo tó gbé tẹ́mi náà tó gbé ní wọn tó lọ sọ tí mo wá káàkiri tẹ́mi náà lọ sọ bí ti àwọn ẹni tó yẹ ká lọ ṣe tó tí mo rin àwọn ìrìnàjò tó yẹ kí yan rìn òun ni wọ́n tó dẹ́kun ní gbogbo wọn tó wà ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lẹ́ díẹ̀ lẹ́ Yorùbá torí pé ìran Yorùbá yìí ṣe ìran táyà kan mọ̀ fẹ̀sìn alẹ̀ mọ́ àwọn akọjá tẹ́mọ̀ fẹ̀sìn alẹ̀ mọ́ táwọn alẹ́ fẹ́ àwọn ẹ̀dá nẹ́ni àwọn. tẹ́ bá ti lé lẹ́nìkan tó bá ti lé jáde tó bá ti sọ̀rọ̀ tó ń come out tọ́rọ̀ yẹn bá ti lé dapò yìí tí inú yóò dùn pẹ̀lú ẹ̀ àfi kẹ́gbẹ́ lépa ẹ̀mí ẹ̀ kí ló dé. Religion is not a cult. Why don't you get better about if you are select? I think àwọn in that way Islam cult ni cult secret cult òun ni ẹ̀sìn Islam. Bí bẹ́ẹ̀ kọ́ why tí Islam tí Quran ló fi pàṣẹ pé tó bá ti fi ẹ̀sìn ẹlẹ́ kẹpa why tí kì bá ṣe cult ni why tí ó fi pàṣẹ pé ẹni bá ti fi ẹ̀sìn ẹlẹ́ o ẹ̀pa. ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àrùn ẹ̀jẹ̀ afúnra wa làkàyè ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ ṣíra wa ní òye ẹ̀jẹ̀ kàmọ́tà ṣe ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn àtọ̀húnrìn wá ẹ má jẹ́ kí wọ́n fi balẹ̀ wa jẹ́ ẹ má jẹ́ kí wọ́n fi ba ilẹ̀ wa jẹ́ títí ìgbà míì tẹ́tù náà fàdá ti pàdé mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adélé ìkíjì pọ̀rọ̀ olùkọ́ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó di pàpọ̀ náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kò kú.